أطيعوا الله وأطيعوا الرسول. أما معنى لا إله إلا الله أوردتم لا إله إلا الله فقال العلماء أما فاصبوا إنه إتمرناني لا معبود يستحق العبادة إلا الله كسيني تي أو ماسي يستحق العبادة تي والتو سي جوسنا نتودودو bá a ṣe ń sin owó alẹ́tọ̀ sí illa Allah yàtọ̀ sí Allahu nìkan fahiya tatakawwanu min ruknayn asasiyyayn la ilaha illa Allah tawawi ó ń dúró lórí àwọn ìpìlẹ̀ méjì kan tán jẹ́ ti ìpìlẹ̀ al-awwal ìpìlẹ̀ àkọ́kọ́ nafiyul uluhiyyatil haqiqiyyah an ghayri Allahi subhanahu wa ta'ala òun náà ni ilé lílẹ́tọ̀ sí ìjọsìn tòdodo kúrò níbi gbogbo tó bá ti yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ká sọ pé kò sí ní tó lẹ́tọ̀ sí ìjọsìn tí ó máa gba ìjọsìn sọ́dọ̀ rẹ̀ ní tòdodo ká kọ́kọ́ lè jìnà pé kò sí nǹkan kan tó lẹ́tọ̀ sí bẹ́ẹ̀ ìpìlẹ̀ àkọ́kọ́ nìyẹn wàsáání ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì isbatul uluhiyyatil haqiqiyyah òun náà ni ìfi ìlẹ́tọ̀ sí ìjọsìn ti pàápàá ní tòdodo ìfirinlẹ̀ lahu subhanahu rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala lónìí kan ṣoṣo duna man siwa yàtọ̀ sí ẹlòmíì ká sọ pé Allah subhanahu wa ta'ala òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn tòdodo òun ló yẹ ká gbé fún lónìí kan ṣoṣo láì ní gbé fún ẹlòmíì ẹ má jẹ́ àgbàgbé àwọn ìpìlẹ̀ méjèèjì náà ìpìlẹ̀ àkọ́kọ́ ká kọ́kọ́ gbà pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo ká kọ́kọ́ lé gbogbo ìjọsìn ká lé kúrò ní gbogbo ohun tí ń jẹ́dá pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ìpìlẹ̀ àkọ́kọ́ nìyẹn ní ìsàsọ pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní gbogbo àwọn ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala dá ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì a wá fi kíní ìjọsìn tòdodo a wá fi rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala nìkan pò nìkan ló ní ẹ̀tọ́ sí ìjọsìn kò sẹ́ni tó tún lẹ́tọ̀ọ́ sí mọ́ lẹ́yìn rẹ̀ àwọn ilé ní orígun méjèèjì tí ń bẹ fún la ilaha illallah la ilaha kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní tòdodo illallah àfi Allahu nìkan.